Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Adé ọmọ Adé. Mo rí fídíò kan tí àǹtí mi Yinka TNT tí wọ́n release. Mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín. Ẹ káàárọ̀ gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi. Ẹ̀yin fámìlì Tani Ọlọ́run, ẹ̀yin ni mo ní bá sọ̀rọ̀. Mi ò jẹ́ èèyàn kankan ní explanation. Ẹ̀yin ni mo ní láti apologize sí. Ẹ̀yin ni mo ní láti bẹ̀. Ẹ̀yin ni mo ní láti tọrọ àforíjì. Mo dẹ̀ fẹ́ kẹ́ find ẹ̀ nínú heart yín, nínú ẹ̀mí yín láti forgive me. Mo fọlọ́run ọba bẹ̀ yín. Àṣìṣe ni, ṣùgbọ́n mo bẹ̀ yín wípé ọmọ yín ò ní ṣàṣìṣe. Ẹ ní rí dààmú, ẹ ní rí wàhálà. Ní tí ẹ mọ́wọ́ mẹsẹ̀ àti nǹkan tí ò kàn yín, ẹ ní dá sí gbàbí. Ìdí nìyí tí mo fi fẹ́ jáde, tí mo fi fẹ́ bẹ̀ ẹ̀yin fámìlì Tani Ọlọ́run. Pàápàá ṣe mọ̀ pé nígbà kan mo ṣe show, mo sọ fún gbogbo àwọn àfáà àti gbogbo àwọn èèyàn tó ń bínú, mo ní àwọn fámìlì Tani Ọlọ́run kankan ò tí ì jáde láti wá sọ wípé wọn ò rányàn kankan iṣẹ́. Oníṣòwò mi ò lẹ́jọ́, ẹnikẹ́ni náà ò dẹ̀ lẹ́jọ́ láti bá anybody tó bá ń sọ̀rọ̀ lò pé wọn ò rán wọn ṣẹ́, wọn ò rán wọn ṣẹ́. Àmọ́ bó ṣe wá wà yìí, gẹ́gẹ́ bí kò sí nǹkan tá lè fi ẹ̀jẹ̀ wé, gẹ́gẹ́ bí fámìlì Tani Ọlọ́run, ẹ̀gbọ́n Tani Ọlọ́run tí ìyá kan bàbá kan bí tó ti jáde pé àwọn àti Tani Ọlọ́run ti sọ̀rọ̀. Ṣẹ́dẹ̀ mọ̀ Tani Ọlọ́run bí àbúrò tó jìnnà sí mi ló máa jẹ́, tó dẹ̀ respect mi nífẹ̀ẹ́ kó wá kó dé kó wá di pé bóyá nǹkan tí ò kàn mí àbí nǹkan iṣẹ́ tí ò ràn mí mo wá dá sí, ó wá jí pé kó wá máa yájú sí mi àbí kó tẹ̀ mí lójúmọ́lẹ̀. Òun ló fẹ́ jẹ́ kí n wá ṣe kínní ní gbogbo ní gbàgede. Mo bẹ̀ gbogbo ẹ̀yin fámìlì Tani Ọlọ́run láti orí ẹ̀gbọ́n ẹ̀, bàbá ìyá àti fámìlì pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run fún gbogbo ẹ̀bẹ̀ tí mo bẹ̀, ẹ má bínú. Ẹ má bínú, àṣìṣe ni, ẹnu ló gbé mi, ara bí amọ̀dẹ̀ ló ta mí. Àmọ́ ṣe wá rí gbogbo ẹ̀bẹ̀ yẹn mo kó jẹ. Mo kó gbogbo ẹ̀bẹ̀ yẹn jẹ. Ẹ pretend wípé kò tiẹ̀ ṣẹlẹ̀ rí. Ẹ pretend pé aláìgbọ́n èèyàn, amukun mẹ́kọ̀ọ́, òpònú akíràdà, akídanidání, òun ló ń sọ̀rọ̀, òun ni kẹfì, ojú yẹn ni kẹfì wò mí pé ẹ̀bẹ̀ tí mo bẹ̀ ẹnu ló gbé mi. Òjòjò bẹ́ẹ̀ ò ní ṣe ọmọ lọ́wọ́ mi mọ́. Mo dẹ̀ wá fi àsìkò yìí sọ fún gbogbo àwọn tí ẹ̀bẹ̀ yẹn lọ sí pé ẹ̀bẹ̀ yẹn wà null and void. Ẹ void ẹ̀bẹ̀ yẹn, ẹ̀dẹ̀ náà lẹ̀ pé kò tiẹ̀ ṣẹlẹ̀. Ẹ fi pé kò ṣẹlẹ̀ pé mi ò bẹ̀bẹ̀, ẹ bẹ́ reverse ẹ̀ pé ẹnu ló gbé mi, òpònú akídanidání ọ̀dẹ̀, òun ni Yinka TNT kò lọ́pọlọ kò gbọ́n. So ẹ̀bẹ̀ yẹn wà null and void. Mo kó jẹ, mo dá padà sí ẹnu mi. Ẹ̀yin fámìlì Tani Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹ̀gbọ́n Tani Ọlọ́run mi morúkọ yín o, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú sí mi. Ìyá Tani Ọlọ́run àti gbogbo ẹ̀bẹ̀. Tẹ́ bá gẹ́gẹ́ bẹ́ ṣe sọ pé ẹ máa ń rí Tani Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ ẹ́. Ẹni kó má bínú, ẹni ara abiyamọ ló ta mí tí mo fi jáde. Mi ì kúkú mọ̀ nǹkan kan. Gẹ́gẹ́ bára ṣe ta nígbà tí ogun yẹn pọ̀ fún mi, tóun náà jáde fún mi, òun ló mú mi jáde. Ṣùgbọ́n ẹ wá bá mi sọ fún pé kó má bínú sí mi. Ẹ̀yin fámìlì Tani Ọlọ́run náà ẹ má bínú sí mi. Kò kúkú sẹ́ni tó mọ mọ́pọ̀ tó ọlọ́mọ. Wọ́n dẹ̀ ní Bíbélì ní fẹ́ràn ara ẹ̀ bí ọmọlàkejì ẹ, kò ní kó fẹ́ràn ara ẹ ju ọmọlàkejì ẹ lọ. Mi ò lè fẹ́ràn Tani Ọlọ́run ju ẹ̀yin fámìlì ẹ lọ. Àmọ́ bó ti wá rí ẹ̀bẹ̀ náà ni máa bẹ̀ yín pé ẹ foríjì mí, torí ẹjọ́ ò kí ń mọ ẹjọ́ èèyàn kéèyàn má mọ̀ dá. Mo rí pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ó ta bá mi, ó concern mi, mo bẹ̀bẹ̀. Mo dẹ̀ mọ̀ pé mo wà lára àwọn tó bẹ̀bẹ̀. Mo ṣáà mọ̀ pé àwa ta bẹ̀bẹ̀ ò pọ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé mo jẹ́ kan nínú àwọn tó bẹ̀bẹ̀. At least wọ́n dárúkọ mi. Òun ni mo ṣe wá bá yín pé ẹ má bínú sí mi. Ẹ má bínú sí mi. Mi ì ní ṣerú ẹ̀ mọ́. Àǹtí Yinka, mo kí yín o. Lágbára Ọlọ́run ọba ìdààmú ní báyìí, ẹ̀dẹ̀ ní fi ẹsẹ̀ sílẹ̀ fẹ́nu kọ. Mo really appreciate concern yín lórí ọ̀rọ̀ Tani Ọlọ́run. In fact, ara àwọn abiyamọ gidi ni. Ṣùgbọ́n mi ì fẹ́ kí ẹ wò ní wò pé bí àwọn ẹbí Tani Ọlọ́run bí wọ́n sọ̀rọ̀ sí. Because lóòótọ́ lẹ jáde tẹ bẹ̀bẹ̀. Mo fẹ́ lè sọ pé ẹ̀yin gan lẹ́ni àkọ́kọ́ tó kọ́ bẹ̀bẹ̀. Ṣé wọ́n pín gbà tẹ bẹ̀bẹ̀ ńgbà yẹn àwa kan sọ wípé kò tọ́ láti bẹ̀bẹ̀. Ìdí ni wípé a kì í ti ilé ẹjọ́ dé ká sọ̀rọ̀ ẹ̀. A kì í ti ilé ẹjọ́ dé ká sọ̀rọ̀ ẹ̀. Àwọn èèyàn wọ́n ní èèyàn jẹ́ ọmọ àwọn nínú ẹ̀sìn, ṣùgbọ́n ojoojúmọ́ ni wọ́n ní àwọn fẹ́ kọ́ lọ́gbọ́n ni àwọn fẹ́ kó lu ẹ̀wọ̀n ni. Ó yé wa, ẹ wá ní à ń bẹ̀rù àwọn ènìyàn. Tó bá tẹ́rí níwọ̀nba ìgbà tí wọ́n ní ìwòkí mọ́mọ́ pọ̀n bí ọlọ́mọ wọn. Nígbà tí wọ́n ti lè sọ pé ìyá ẹ̀ ara àwọn ni, tí ìyá ẹ̀yẹn dẹ̀ jáde tó bẹ̀ẹ̀bẹ̀, ó tẹ̀ kán fi ọ̀wọ̀ pé ìyá ọlá pé báyìí ló jẹ́ ni o, ó yẹ kán fi wọ̀. Ṣùgbọ́n wọ́n sì ń sọ́dọ̀ la pé ẹ̀bẹ̀ tí ìyá ẹ̀bẹ̀ kò wọlé, ẹ̀dẹ̀ jọ pé àyínpẹ́ yóò ń ṣe ẹ̀sìn kan. Wọ́n ní ẹ̀bẹ̀ tí ẹ̀gbọ́n ẹ̀bẹ̀ kò wọlé, ẹ̀dẹ̀ jọ ń ṣe ẹ̀sìn kan. Wọ́n ní ẹ̀bẹ̀ tí àbúrò ẹ̀bẹ̀ kò wọlé, kí wá ní tàwárà ìta. Ẹ rántí pé àwọn ará bíbá yìí nígbà tẹ́yìn àti bàbá wa Akégbà Gold jọ ya picture ńgbà yẹn àti ìyàwó bàbá wa Akégbà Gold, ẹ mú ọ̀rọ̀ àlùfàǹsá tí wọ́n sọ sí yín.
tí wọ́n ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé àwọn ló dá yín gan, bẹ́ẹ̀ ni pé àwọn ló máa sì dájọ́ yín. Oyè yín tí a bá yanjú kínní lẹ́ẹ̀kan oṣù ìmí àtúnwáyé. I remembered 2001 bí wọ́n ṣe gbógun ti àwọn kìrìsìtẹ́nì tó wà nílọrin lélẹ̀ kọ́nà tó gbé àwọn yẹn borí wọn tí wọ́n fìtínà táwọn kìrìsìtẹ́nì. Kí ló dé? Palẹ́ kìíní palẹ́ kejì tójú yín ò bá fọ́ báyìí ni. Even àwọn èmi tí mò ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí mo mọ iye messages tí mo gbà ní inbox mi, but the truth there is mi kórìíra ẹ̀sìn kankan. Ẹni tó bá mọ̀ mí dáadáa mọ̀ pé ọ̀tún mi ò sí mi, mo ní àwọn oríṣiríṣi ẹ̀sìn bẹ́ẹ̀. Mi kórìíra ẹ̀sìn kankan o, ṣùgbọ́n tó bá ti jẹ́ èèyàn tó ń fi àgàbàgebè tàbí àbòsí bọ ẹ̀sìn tàbí ìwà burúkú bọ ẹ̀sìn, I will let you know pé kì í ṣe nǹkan tó Ọlọ́run kọ́ ẹ̀ ló ń ṣe yẹn. That is me. Àwọn kan wà tó yẹ pé iṣẹ́ ibi kún ọwọ́ wọn, wọ́n wá hide sọ́ndà ẹ̀sìn, wọ́n dẹ̀ ń ṣe ibi. Ẹni ẹ̀sìn téèyàn bá ń practice tẹ̀mí èèyàn bá ti ju ẹ́ lójú, ó túmọ̀ sí pé evil doer ni ẹ́, ó kàn gbé ẹ̀sìn lérí ni. So àǹtí Yinka, lágbára Ọlọ́run ẹ̀ ní ṣiṣẹ́ sí ẹ̀ ní sí ọ̀rọ̀ sọ. Ẹ má bínú ní ọ̀nàkọ́nà tí àwọn ẹbí Tani Ọlọ́run bá ti fi ta sí. Ara ló ta àwọn náà náà. Ẹ wo iye ilé aláàfáà tí wọ́n ti lọ, tí wọ́n ti ń dọ̀bálẹ̀ kiri, tí wọ́n ti ń kúnlẹ̀ kiri. Mi bá mùsùlùmí jẹ́ o, ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín o, mi ì bá ẹ̀sìn mùsùlùmí jẹ́ o. We have some people in that religion tó yẹ pé they are highly unique, tó yẹ pé wọ́n unique. Ó kàn jẹ́ pé àwọn kan ló fẹ́ sọ ẹ̀sìn yìí lẹ́nu. Wà látàlẹ́ mo fi Ọlọ́run àṣẹlẹ̀ rẹ̀, mo ní àwọn mùsùlùmí tí mo lè fi ọwọ́ ìṣọ̀yà tó yẹ pé wọ́n dá gan ju nǹkan mi lọ, tí wọ́n dá gidi tó yẹ pé tẹ bá rí wọn ẹ̀sìn yẹn máa wò yín ṣe. Ṣùgbọ́n àwọn tó wá ń fẹ́ sọ wọn lẹ́nu yìí kò síbi sẹ́ẹ̀sì tí ó wà. Ìwọ tó ń gbọ́ mi tó pé ní kìrìsìtẹ́nì náà tó ṣe pé ẹ̀sìn rọ́lẹ̀ ń ṣe, we know you guys, we know you people. Ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣe ìṣẹ̀sìn náà tó yẹ pé iṣẹ́ ibi pọ́n wọ yín náà, gbogbo yín pátápátá lọ́nà máa mú, tẹ́ ń balẹ̀ ayé jẹ́, gbogbo yín pátápátá lọ́nà máa mú, tẹ́ ń fi ẹ̀sìn ni wá lára. Look at the country. Ẹ̀sìn kò sí development kankan. Nǹkan àgbé ẹ̀sìn lérí àfẹ̀sìn yẹn wọ ojú Ọlọ́run. Abájọ tí Bíbélì fi sọ wípé ó ní wọ́n fi ẹnu wọn bọlá fún mi ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi. Nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ sí gbogbo àyẹ̀wò wa kàn fi ẹnu wa bọlá fún Ọlọ́run ni. I'm a pastor, I'm a prophet, I'm àfáà, I'm this and that. Tó yẹ pé ọkàn wa kò mọ̀ sí Ọlọ́run. Àǹtí Yinka, mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí. Ọlọ́run ní dá yín lẹ́bi, lágbára Ọlọ́run ọba, Ọlọ́run ní dá yín lẹ́bi. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ má gbàgbé láti bá mi share fídíò yìí, ẹ bá mi tag àwọn tó yẹ kẹ́ tag. Ẹ má dẹ̀ gbàgbé láti lọ subscribe sí Ajomade lórí YouTube. Bye for now.